gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ malémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ gbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè yóò gbà fún wa láìpẹ́. Mo kẹ́yìn ẹ̀lẹ́ ulamahu warasatul anbiya. Ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àtèyí tó pamọ́. Mọ̀kádàm Sheikh nínú ẹ̀sìn mùsùlùmí, gbogbo mùsùlùmí pátápátá mú kí n gbé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mo kí n pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìnkẹ̀, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí n pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́. Àní ṣe wéjá, àní ṣe egbò wà. Mo kẹ́yìn ìyá mi, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ń ṣubú. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ń ṣìṣe. Àdún mẹ́ta báyìí làdún ẹ̀yin ìyá mi. Ọ̀ká fọ̀ ọ̀ká nù. Ẹ̀ fọ̀ká ṣoré kiri. Ẹ ṣàwa ọmọ Yorùbá, ẹ ṣe wá lórí owó. Ẹ ṣe wá lórí ọlá. Ẹ ṣe wá lórí àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná. Mo ṣèbà ọjà tó kú tí ò lérò. Mo ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹrẹgbẹ àti àpẹ aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jalẹ̀ ọba Babátúndé ẹni ìta Adéyẹyè Ògúnwùsì. Mo wá kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first wípé Olúwa ṣe kíni á lọ́ra ẹ̀mí yín. I don't want to go deep into more greeting. Mo kí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Bàbá ẹ pẹ́ fún wa. Níbo mò ń lọ? Kí ló mú mi fẹ́ sọ̀rọ̀? Kí ni mo wá dé ta? Ọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n mi, bàbá mi, ọ́nkù mi, Alhaji Oriyomi Hamzat pẹ̀lú Olori Silekunola Naomi, eléyìí tí ilé ẹjọ́ tó ní pé kí wọ́n lọ rí mọ́ gbatẹ́gùn nínú àhámọ́ nílùú Ìbàdàn l'Ágòdì correctional center tí ń bẹ ní Àgòdì. A lè dá a tán. You can never be perfect. Gbogbo wa pátápátá lọ́lọ́run ti dá imperfect mọ́ wa. Kò sí bá a ṣe lè dá a tán. Torí pé Ọlọ́run nìkan ni ló pé tí ò lábàwọ́n. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń lọ lórí ayélujára. Bá a ṣe rí ẹni tí ń yọ Alhaji Oriyomi Hamzat, bẹ́ẹ̀ náà la rí ẹni tí ń kábàámọ̀ wípé èéṣe irú eléyìí ṣe é ṣẹlẹ̀ sẹ́ni tí í ṣe ni lóore, ẹni ní àníyàn dáadáa láti ṣe ni lóore. Ìyẹn Alhaji Oriyomi Hamzat
pẹ̀lú olórí Silekunola Naomi. Kí Ọlọ́run Olódùmarè kó má jẹ́ á ṣi oore ṣe. Àkọ́kọ́ ta òkìtì òun kọ́ leléyìí o fún olórí Naomi. Àkọ́kọ́ ta òkìtì òun náà sì kọ́ leléyìí fẹ́gbọ́n mi Oriyomi Hamzat. Àmọ́ orí lọ́mọ ibi tí ń bẹ́sẹ̀ rè. Ọlọ́run ló dìsáìn ìrìn àjò oníkálukú. Ọlọ́run ló dìsáìn ìrìn àjò ẹ̀. Torí bí èèyàn kan bá sọ fún Alhaji Oriyomi Hamzat àti olórí Naomi wípé ètò tẹ́ pẹpẹ rẹ̀ yìí yóò sọ yín dẹni tí ò ní ṣe kérésì àti new year nílé, ó ṣeéṣe ká gbérú ẹni bẹ́ẹ̀ ṣépè tàbí ká yọwọ́ ọ̀jà sí. Ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n bọ́ta ẹni tó fẹ́ yọ Alhaji Oriyomi wọ́n ń yọ̀ wọ́n. Ẹni tí ń kẹ́dùn pẹ̀lú wọn náà ń kẹ́dùn. À ti dúpẹ́ lọ́wọ́ ẹni tó mani tó tún ń ṣe ni. Amaniṣe ni. Ìran mẹ́ta náà ló wà. Amaniṣe ni. Afàìmọ́niṣe ni. Aṣeni tó bá ní dárò. À ṣe dúpẹ́ lọ́wọ́ wọn. In tó ṣẹlẹ̀ sí Alhaji Oriyomi Hamzat kádàrá Allahu akakadirehe. Àwa rí pé oríṣiríṣi àwọn pásítọ̀ oníkálukú wá ń jáde wọ́n wá ń sọ wótò wóró lórí ọ̀rọ̀ yìí. Èéṣe tẹ́ ẹ̀ sọ fún wọn tẹ́lẹ̀ pẹ̀lú ìran tẹ́ ẹ lẹ́ẹ̀rí kó tó di wípé wọ́n tẹ́ pẹpẹ ètò yìí. Alhaji Oriyomi Hamzat ọba tí kó ẹ̀dá yọnú àdánwò akóyíyọ. Téèyàn bá wà nínú àhámọ́ mo máa fi ṣe dédé irú tó ṣẹlẹ̀ sólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Àdìsá ọmọ Adéyẹmọ ń jà fitafita fún ìran Yorùbá. Àwọn kan nù ran Yorùbá iná àlá sòpàǹpà pọ̀ pẹ̀lú ìjọba àgbà náà láti dìgbò lólé olóyè Sunday Ìgbòho Òòṣà débi pé wọ́n balẹ̀ jẹ́ tán sì tó pààyàn. Wọ́n wà lára àwọn tó lo oṣù bíi mélòó kan nílùú Àbújá nínú àhámọ́. Àmọ́ ní tó bá ṣẹlẹ̀ sẹ́dá láyé ká máa rí nírí pé ó wu Ọlọ́run ni bí yóò ṣe ìmí ó ṣe. Tó bá yẹ pé inú mímọ́ ọkàn mímọ́ ni Alhaji Oriyomi Hamzat àti olórí Silekunola Naomi náà fi gbé ètò yìí kalẹ̀, èmi nígbàgbọ́ pé Ọlọ́run yọ wọ́n. Fínígá ní báyìí lọ́mọ ní tókù èèmọ̀ bọ̀. Èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ó ṣẹ́gun fún wọn tó bá ti jẹ́ wípé wọ́n á ro ìdá méjì, wọ́n á ro ròyìnròyìn, wọ́n á ní aburú kankan lábẹ́ tí ètò tó gbé kalẹ̀. Ẹni tí ń yọ Alhaji Oriyomi Hamzat sọ̀wọ́ lọ́lọ́run ni. Ọlọ́run nìkan ló ní déédéé. Ọlọ́run nìkan ìlú mọ́ntàmọ́. Èmi sì fẹ́ kí olórí Naomi àtàlájì Oriyomi Hamzat kí wọ́n mọ̀ wípé Ọlọ́run lọ́ba tí fìyàn pamọ́ torí ọjọ́ aburú
ewé kan ò ní jábọ́ lára igi láìsí àṣẹ ọlọ́run. Ọlọ́run kò ní kọ́sítọ́mà. Ẹni bá ń sin lọ́n jù ìgẹ̀gẹ̀ ni máa ń rí àdánwò jù. Ẹ wò àwọn tó ń pa ní Catholic Church ní Ọ̀wọ̀, ṣèbínú chọ́ọ̀chì náà ti pa wọ́n. Ẹ wo ọ̀pọ̀ ìgbésùmọ̀mí tí ń wáyé lókè ọya, ṣèbínú mọ́sálásí wọ́n ń pa àwọn èèyàn síbẹ̀, ṣèbí wọ́n ń sin Ọlọ́run ni. Èéṣe tó ẹ pé Ọlọ́run tó ń sìn ọwọ́ akáwọ́ ó ń wò wọ́n táburú fi kàn wọ́n. Ṣé a ti rọ́lọ́ ló fi jẹ́ wípé Ọlọ́run tá ń wò yìí ọba ṣèyí òwú ni. Ẹni tó kọ̀ tí ò sin lọ́n gangan ni máa ń rí oore jù. Yóò wá sọ ẹni tí ń sin lọ́n di aláìmọ̀ọ́ṣe. Bẹ́ẹ̀ Ọlọ́run ti ń ṣe bẹ́ẹ̀ tí ẹ yé toró ń lọ dá wa òun ló ṣẹ̀ wá kalẹ̀. Kò sẹ́ni tí ń ṣàdúrà sọ́lọ̀ tádùá rẹ̀ ò kì í gbà. Èmi ó sọ pé àdúrà Alhaji Oriyomi Hamzat òun ló gbà o. Àdúrà Olori Naomi òun ló gbà. Tó ẹ̀ bá fi wọ́n sínú àhámọ́ tó bá ń bẹ níta tí Olori Naomi travel láti Ondo wá sí Ìbàdàn pẹ̀lú ìyá wọn tí ọkọ̀ wọn bá lásídẹ̀ǹtì tí ó lòdì gbogbo wọn bá gbabẹ̀ kú kọ́. Tí Alhaji Oriyomi Hamzat tí ẹ bá kúrò láti Àgídìgbò tá ń lọ ilé wọn lọ rèé sùn, tí olódì wọn tí mọ́tò olódì wọn tó bá kó sẹ́nu tírélà ńkọ́. Ilẹ̀ yóò ṣe máa rí gbogbo nǹkan gẹ́gẹ́ bí kádàrá Ọlọ́run. Ẹ̀bẹ̀ kan tẹ́mi ọbẹ̀ gbogbo èèyàn pátápátá. Èèyàn méjì ni mo fẹ́ bẹ̀. Ẹni tí yọ Alhaji Oriyomi Hamzat àtẹni tó fẹ́ràn Alhaji Oriyomi Hamzat tinú tọkàn. Ẹni tí yọ Alhaji Oriyomi Hamzat ọ̀rọ̀ mi ò ju wípé kú àṣepamọ́ o. A jẹ́ pé o ti ríra rẹ pé ìwọ náà ti kọjá àdánwò nù. A jẹ́ pé o ti ríra rẹ rí i pé kò sí bó o ṣe fẹ́ ṣe. Àṣìṣe ò lè tọwọ́ rẹ wá, Ọlọ́run ò lè dán ọ wò. Ìyẹn tẹ̀yìn tẹ̀yìn yọ Alhaji Oriyomi Hamzat. Òjò ń pa iyọ̀, inú òrí ń dùn. Òrí ti gbàgbé wípé bójò bá dá òòrùn ọ̀ràn. Alhaji Oriyomi Hamzat dé ẹ̀ ń yọ̀ tí ẹ náà lè dé lọ́la. Oní tẹ̀tẹ̀ pòpó ni oníkálukú abití ẹ lára. Ẹ̀yin tá a wá nífẹ̀ẹ́ Alhaji Oriyomi Hamzat, àsìkò láti máa ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn tí ò fẹ́ràn Alhaji Oriyomi Hamzat kọ́ la wà yìí. Àsìkò tẹni tó mórí òkè lọ tí ó lọ. Àsìkò ẹni tó máa sàlátù ń ṣe tí a máa álù àwọ̀ tí wọ́n wọ̀ ńlá wà yìí. Alhaji Oriyomi Hamzat nílò àdúrà wa. Bí a sọ ọ̀rọ̀ tí mo máa ń sọ, a lè perfect. Ó lè níbi tí Alhaji Oriyomi Hamzat gbà láti máa ṣẹ̀mí. Ó lè níbi tí a gbà láti máa ṣe oníkálùkù. Àmọ́ ẹjẹ́ á wá gbé tì, ẹjẹ́ á gbé dáadáa tí Alhaji Oriyomi Hamzat, ẹjẹ́ á gbé sórí òṣùwọ̀n ká fi dáadáa yẹn ká fi pa àìdá wọn ká fi parẹ́. Ká wá máa ṣàdúrà pé k'Ọlọ́run wọlá ìyá àti bàbá Alhaji Oriyomi Hamzat kó jẹ́ wọn ó rí ìtúsílẹ̀ nínú àhámọ́. Ẹ̀wọ̀n ọjọ́ lé o. Kódà kérésì àná
ìjẹta àná Christmas Boxing Day ká lọ rèé pa màálù fún wa ní prison kò lè dàbí ilé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa gbà affect Alhaji Oriyomi, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló máa gbà affect Olori Naomi. Torí náà ńkọ́ wọ́n nílò àdúrà wa ní gbogbo ọ̀nà. Ẹ̀bẹ̀ mi sí ìjọba, ọ̀bẹ gé ọmọ lọ́wọ́, ọmọ sọ̀bẹnù, ọ̀bẹ ti ṣe tí ó ṣe o. Àwa ń bẹ̀ yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, lóòótọ́ kò sẹ́ni tí n tó ṣẹlẹ̀ yóò dùn. Gbogbo òbí pátápátá ní gbàdúrà pé káwọn jẹun ọmọ. Àdúrà wo ni àwọn òbí àwọn ọmọ 35 tó jẹ́ pé Ọlọ́run, àdúrà wo ló fẹ́ ṣe? Sọmọ tán ti kú là á sọ pé wọ́n jẹun rẹ̀ ni àbí kíni? Àmọ́ in tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. A lè sọ pé torí pé orí ń fọ́ ni ká gé orí dànù. Àwa ń bẹ̀ yín, à ń rọ ìjọba. Torí inú ọ̀rọ̀ tí gómìnà Olúwaṣèyí Mákindé tí wọ́n sọ níbi ìtàkùrọ̀sọ pẹ̀lú aráàlú, wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn máa wò wípé ọ̀pọ̀ àwọn èèyàn ń sọ wípé nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí Alhaji Oriyomi Hamzat pé ìgbà tí Alhaji Oriyomi Hamzat ti súnmọ́ gómìnà kò ní sí ìdájọ́ òdodo. Gómìnà láwọn wá ronú ọkàn wọn pé àwọn èèyàn yìí ọ̀mẹ́ni tó ń pè ní Ṣèyí Mákindé wípé tó bá ṣe pé ọmọ tàwọn wà ń bẹ̀ ńkọ́. Gómìnà wà nú àwọn ọmọ tó kú, pírẹsidẹ̀ǹtì wà nú wọn, sẹ́nítọ̀ wà nú wọn, dókítà wà nú wọn, ọ̀gá sójà wà nú wọn, ọ̀gá ọlọ́pàá wà nú wọn. Àmọ́ kí la wá fẹ́ ṣe? Làwa ṣe wá ń bẹ̀ yín, ẹ tamper justice with mercy. Wọ́n à ní ṣerú ẹ̀ mọ́. Ó mà ṣe o, Alhaji Oriyomi Hamzat. Ọlọ́run máa mú mi, mọ́fà mi fáwọn amúni. Ọlọ́run máa mú mi, mọ́fà mi fáwọn amúni. Ọmọ aráyé wọn lẹ́nu méjì, wọ́n ní ṣe bá wí fún kò gbọ́ ni. Alhaji Oriyomi, ẹ̀kọ́ lélẹ́yìí ó padà jẹ́ fún yín. Torí tí ń bá wo táwọn èèyàn ń sọ wẹ́rẹ́ só nìkan ni wàhálà Oriyomi ti pọ̀ jù kíní kan àwọn tó ń jà fún bó ṣe ṣẹlẹ̀ sí Ìgbòho náà nìyẹn. Ọlọ́run ó yọ yín o, mo fi ọlá Ọlọ́run mo fi bí Ọlọ́run, mo fi àìníkù Ọlọ́run mo fi bí Ọlọ́run. Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó bá wa yọ Alhaji Oriyomi Hamzat kúrò nínú làásìgbò yìí, kó bá wa yọ wọ́n kúrò nínú wàhálà yìí, kó bá wa yọ wọ́n kúrò nínú fìtínà yìí, kó bá wa yọ wọ́n kúrò nínú ìdààmú yìí. Torí wípé kò rọrùn o. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin àlẹ́ ulama warasatul anbiyahi, ẹ gbóhùn àdúrà sókè kí Alhaji Oriyomi Hamzat àtolórí Naomi pẹ̀lú píríncípà kán rí ìyọ́nú Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹjọ́ yìí. Torí tá bá ti rí ìyọ́nú Ọlọ́run, wọ́n á rí ìyọ́nú president, wọ́n á rí ìyọ́nú gómìnà, wọ́n á dẹ̀ rí ìyọ́nú adájọ́. ẹ̀yin pásítọ̀, wòlíì,
gbogbo kìrìsìtẹ́nì pátápátá tẹ́ ẹ mọ̀ pé Alhaji Oriyomi Hamzat ti ṣe oore tó pọ̀ àti Olori Naomi, ẹ bá wa bí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe pé Ọlọ́run bí ti gbọ́. ẹ má jà á dá àwọn tí ẹ ń sọ̀sọ́kúsọ ń gbòòrò ẹnu, tí ẹ ń ríran èké, tí ẹ láwọn ń ríran, ẹ má jà á dá wọn lò. ẹ ṣàdúrà, mo pẹ̀yìn oníṣẹ̀ṣe, ẹ dákun, ẹ ṣe kíni, ẹ ṣe àdúrà kí Ọlọ́run ó bá wa yọ Alhaji Oriyomi Hamzat. ẹ dákun, mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀. èyí tí mo sọ yìí ọyọ ti yé wa. Alhaji Oriyomi Hamzat ẹni re ni, èèyàn re ni, ẹ dákun ẹ bá wa ṣíjú àánú wò wọ́n pẹ̀lú Olori Naomi. ẹ ṣé mo dúpẹ́ o. God bless you all.